a ò fún Bobrisky ní yàrá ọ̀tọ̀, ọ̀dọ̀ àwọn ẹlẹ́wọ̀n bíi tiẹ̀ ló wà. Láti dẹ́kun àhesọ kan tí àwọn èèyàn ń gbé kiri nípa ọmọkùnrin tó ti fẹ́rẹ̀ẹ́ sọ ara rẹ̀ di obìnrin tán ni Idris Ọlánrewájú Òkúnnẹ́yẹ tí gbogbo èèyàn mọ̀ sí Bobrisky tó ń ṣẹ̀wọ̀n oṣù 6 lọ́wọ́. Àwọn aláṣẹ ọgbà ẹ̀wọ̀n orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka tìpínlẹ̀ Èkó, the Lagos State Command of the Nigerian Correctional Services NCOS, ti láwọn kò fi ọmọkùnrin náà sínú yàrá àkànṣe tàbí yàrá àwọn èèyàn pàtàkì nínú ọgbà ẹ̀wọ̀n Kirikiri tó wà nílùú Èkó rárá. Wọ́n ní inú yàrá táwọn ẹlẹ́wọ̀n bíi tiẹ̀ wà làwọn fi Bobrisky sí nítorí pé àparò kan kò ga ju ọ̀kan lọ làwọn fọ̀rọ̀ rẹ̀ ṣe. Àìpẹ́ yìí ni ìròyìn kan gba ìgboro kan pé ìyàrá ọ̀tọ̀ ni àwọn ẹ̀ṣọ́ iná ọgbà ẹ̀wọ̀n Kirikiri fi Bobrisky sí, tó sì jẹ́ yàrá tí àwọn ọlọ́lá máa ń lò, tí wọ́n sì ní níṣe ni ọmọkùnrin náà ń gbádùn bí èèrà inú ṣúgà. Ṣùgbọ́n àwọn aláṣẹ ọgbà ẹ̀wọ̀n Kirikiri ti sọ pé kò rí bẹ́ẹ̀ rárá. Wọ́n ní kò sóòótọ́ nínú ìròyìn ẹlẹ́jẹ̀ náà. Alukoro ọgbà ẹ̀wọ̀n náà, ọ̀gbẹ́ni Rótìmí Ọládòkun, tó sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ láìpẹ́ yìí fáwọn oníròyìn sọ pé kò sáàyè kan lọ rẹpẹtẹ fáwọn láti máa ṣètọ́jú ẹlẹ́wọ̀n kan bí ọba tàbí ẹni pàtàkì. Ó ní ìbí kò jù bí, bá a ṣe bí ẹrú bẹ́ẹ̀ la bí ọmọ. Ó ní ẹ̀sùn ìwà ọ̀daràn tó gbé Bobrisky wá sínú ọgbà ẹ̀wọ̀n ọ̀hún náà ló gbé àwọn yòókù wá. Kò yẹ káwọn yà á sọ́tọ̀ tàbí ṣe ìtọ́jú rẹ̀ yàtọ̀ sáwọn yòókù. Àtẹ̀jáde kan tí wọ́n fi síta lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún sọ pé ó ti dé etí ìgbọ́ àwọn aláṣẹ ọgbà ẹ̀wọ̀n Kirikiri nílùú Èkó pé àwọn kan ń gbé ìròyìn káàkiri pé inú yàrá ọ̀tọ̀ tó dùn ún wò lójú dáadáa la fi Bobrisky tó ń ṣẹ̀wọ̀n lọ́dọ̀ wa sí. Kò sóòótọ́ kankan nínú ìròyìn náà rárá. Ó yẹ ká pe àwọn tó gbé ìròyìn ọ̀hún sórí ẹ̀rọ ayélujára lẹ́jọ́ ni, ṣùgbọ́n a kò fẹ́ pẹ̀lú ọ̀bọ jáwùrà lórí ọ̀rọ̀ náà la ṣe dákẹ́jẹ́. Òfin fààyè gba àwọn ẹlẹ́wọ̀n pé kí àwọn ẹbí wọn tàbí lọ́ọ̀yà wọn wá ṣàbẹ̀wò sí wọn lọ́sọ̀ọ̀sẹ̀. Àǹfààní ọ̀hún sì wà fún Bobrisky bákan náà. Òun náà lóore ọ̀fẹ́ láti rí àwọn ẹbí rẹ̀ tàbí lọ́ọ̀yà rẹ̀ lẹ́ẹ̀kan láàrin ọ̀sẹ̀. Fún ìdí èyí, à ń rọ àwọn aráàlú gbogbo pé kí wọ́n má ṣe gba ìròyìn náà gbọ́ rárá, kò sóòótọ́ níbẹ̀. Ẹ̀wọ̀n oṣù 6 ni adájọ́ ilé-ẹjọ́ kan nílùú Èkó sọ Bobrisky sí. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ṣíṣe owó ìlú mọ́kúmọ́kú Economics and Financial Crimes Commission EFCC ló fojú Bobrisky balẹ̀-ẹjọ́. Ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé ó ṣe owó náírà ilẹ̀ wa báṣubàṣu níta gbangba. Wọ́n ló tàbùkù bá náírà, ìwà tí wọ́n ní kì í ṣohun tó dáa, tí ìjìyà ńlá sì wà fẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ láwùjọ wa. Adéwálé Adéoyè ló ṣàkójọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye Online TV. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.